ìgbà ìwáṣẹ̀. ìdí tí ọmọ Yorùbá nígbà wálé òní sọ pé kì í ṣe yẹn ayé ò ṣe mí nù sọ̀rọ̀ pé ayé tí ń ṣe olúwa rẹ̀ náà bá wù. ètò tó ń fúnni lóye ètò tó ń sọ nípa ohun tó ti ṣẹlẹ̀ rí láyé àwọn bàbá wa. bàbá tí wàá ṣẹlẹ̀ sí tá a fẹ́ kọ́ ṣẹlẹ̀ nígbà yí àwọn bàbá wa ò é sùn jẹ́ kí wọ́n sún síwájú. ewé àtẹ̀kò láyé ń bí ìgbà ìwáṣẹ̀ ètò tó ń kọ́ni lọ́gbọ́n látẹnu bàbá wa Sulaiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló mọ̀ fẹ́ ìgbà ìwáṣẹ̀ rẹ̀ o ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń fúnni lóye ìgbà ìwáṣẹ̀ ẹ máa bá wa ká lọ. mo kí yín ní kíkí ọlá àti ọlà pé a kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin yẹn wá tẹ̀ ń fọkàn bá wa ká lọ ẹ̀ẹ́nì tẹ́ ẹ̀ẹ́nì tí àdúrà wa yóò máa gbà o. orúkọ tèmi lé ọmọ yín Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì gbogbo ìlú Ògbómọ̀ṣọ́. mo tún dé bí mo ti dé sórí ètò yín ètò wa ìgbà wáṣẹ̀. báwo la bàbá wa ṣe lògbèsè ayé wọn láyé àtijọ́ pàápàá jùlọ tí wọ́n bá ní ìpèníjà nípa àjàkálẹ̀ àrùn bóyá ó bẹ́lẹ̀ láyé àtijọ́ tí ò tiẹ̀ tí ì sí ìmọ̀ àti òye àwọn òyìnbó tí ò tí ì wọlé sọ́dọ̀ wa ní ọ̀dọ̀ àwọn bàbá wa nígbà wáṣẹ̀. ọgbọ́n wo làwọn bàbá wa ń dá sí i. mo jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ní ìgbà ayé àtijọ́ láti gbà láéláé ni àwọn àjàkálẹ̀ àrùn oríṣiríṣi náà ti wà tó sì wà Ọlọ́run tìgbà náà ló wà dì sìn. báwo làwọn bàbá wa ṣe ń cope báwo ni wọ́n ṣe ń manage. ọgbọ́n yẹn ò kúò lórí àwọn tí ó ṣẹ́kù lẹ́dọ̀ọ́ní kò sì kúò lórí àwa ọmọ wọn. ohun tí a mọ̀ rọra wa sí ni pé ẹ jẹ́ ká padà wálé ká padà sígbà wáṣẹ̀ káyé ó lè dùn kó lè gbẹdẹmukẹ fún gbogbo wa. ẹ rí i pé láyé àtijọ́ ẹ̀mí àwọn bàbá wa máa ń sábà gùn ju òde òní lọ. ara arú nǹkan tí mo mẹ́nu báyìí òun làwọn bàbá wa ń lò ń jọun tí ayé wọn sì dùn gbọ́ngbọ́n sì kàn sí i. ẹyẹ yẹn wá láyé àtijọ́ ni oríṣiríṣi àjàkálẹ̀ àìsàn tí mo wáyé gẹ́gẹ́ bí kí wọ́n ní ibà òjijì dé. bó tilẹ̀ jẹ́ pé báyé ṣe ń gbèrú sí nínú mọ̀ ó ní wọ́n ń fún àwọn àrùn wọ̀nyí lórúkọ oríṣiríṣi omi ìjọ orúkọ òyìnbó ó wá jẹ́ ká gbàgbé ó kọ́ táwọn bàbá wa ń pè láyé àtijọ́. èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo jọ́ ọmọdé yìí tí mo jọ́ ọmọ yìí mo mọ bàbá mi léèrè bóyá ẹlòmíì tẹ́ ń gbọ́ mi bóyá ẹ ti ẹ̀ gbọ́ rí wípé ibà kan wà tẹ́ ń pè ní ibà ọ̀rẹ̀rẹ̀. ibà ọ̀rẹ̀rẹ̀ yìí olórúkọ tí àwọn òyìnbó fún. ibà òjò wà olórúkọ táwọn òyìnbó fún. ṣé ẹ̀ ń gbọ́ mo ṣe ń kà á lẹ́hùn. tọ́ ibà ẹ̀rùn wà olórúkọ tí àwọn òyìnbó fún. àwọn ibà wọ̀nyí ó ní ìpele a ní ibà yellow fever ibà kójúpọ́n ni Yorùbá ń pè òyìnbó ló pè ní yellow fever ibà kójúpọ́n ibà pọ́njúpọ́n tọ̀ bí Yorùbá ṣe máa ń pè nìyẹn. a ní ibà jẹ̀fun-jẹ̀dọ̀ tí wọ́n ń pè ní typhoid fever báwọn bàbá tèmi ṣe kà fún mi nìyẹn. a sì ní ibà tí wọ́n ń pè ní ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀ lọ́tọ̀. ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀ yìí ló wá kárí ayé nísìnyí wọ́n ń pè ní hepatitis. ibà yìí náà àwọn òyìnbó ló fún lórúkọ tí wọ́n ń pè ní virus. kí ni ìtumọ̀ virus tí òyìnbó ń fún àwọn àrùn wọ̀nyí? àwọn àrùn tí ó bá wá tí kò tètè gbóògùn bọ̀rọ̀ òun ni wọ́n sọ ní virus. tó bá yẹ pé tó bá lọ fúngbà díẹ̀ yóò tún padà wá tó bá lọ fúngbà díẹ̀ yóò tún padà wá. òun yàtọ̀ sí bacteria kòkòrò náà lòun náà. bacterial infection kòkòrò náà ni àwọn òyìnbó ló gúrùpù ẹ̀ ni wọ́n ṣe ní lẹ́sẹlẹ́sẹ lápèjúwe bí ikọ́ fèsì burú tó tuberculosis bacteria ni. ìgbà tẹ́mi ṣe research lórí ẹ̀ ní NIPRID agbègbè kan ní NIPRID National Institute for Pharmaceutical Research ó wà ní Ìjùkàrímù ní Àbújá. àwọn ló jẹ́ kí n mọ̀ pé bí tuberculosis lágbára tó yẹn bacteria ni bacterial infection ni kò sí kọ́ tí ò lè di tuberculosis. náà ìgbà tá a fi ṣèwádìí lórí ẹ̀ tíjọba pè ká gbé oògùn ìbílẹ̀ wá fún oògùn ìbílẹ̀ tí mo gbé kalẹ̀ ńgbà yẹn ó wà lára àwọn oògùn ìbílẹ̀ tó ṣiṣẹ́ tí wọ́n gbé lọ sí Amẹ́ríkà àwọn World Health Organization ló fund àwọn náà sponsor
bí a ṣe ṣèwádìí lórí egbògi yẹn ìgbà tí wọ́n bá àbálò àbábọ̀ rẹ̀ wọ́n padà wá fún mi royalty lórí ẹ̀ wọ́n fún mi ní certificate. Oògùn Yorùbá yẹn ni wọ́n wá sọ di oògùn abẹ́rẹ́ tí wọ́n fi ń tọ́jú tuberculosis lọ́wọ́lọ́wọ́ báyìí. Oògùn ìbílẹ̀ ni ewé àtegbò wọ́n fi ṣe. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká padà sílé. Herbs egbògi òun ni Olúwa dá tó jẹ́ natural tí ò ní side effect lára àwa èèyàn dúdú. Mi ò mọ̀ taláwọ̀ funfun ṣùgbọ́n àwa dúdú Ọlọ́run dá ewé àtegbò dúdú fún wa